Mo fẹ́ ṣe àfihàn mẹ́ta kan fún yín lórí sinimá Yemọja. Ẹlẹ́kẹta máa yà yín lẹ́nu. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ máa bá mi ká lọ lórí ètò yìí. Gẹ́gẹ́ bí mo ti sọ nínú apá kìíní, mo sọ fún wa wípé sinimá yìí ó jẹ́ sinimá kan tó dá yàtọ̀ nínú gbogbo sinimá tí wọ́n ti ṣe ní 2026. Ẹ dẹ̀ máa rí wípé Babájídé ó jẹ́ ẹnìkan tó jẹ́ olójúkòkòrò èèyàn, olójúkòkòrò ẹ̀dá. Sinimá Yemọja yìí ó jẹ́ sinimá kan tó kọ́ wa ní ọgbọ́n kan. Ó kọ́ wa wípé ká má jẹ́ olójúkòkòrò ẹ̀dá. Ojúkòkòrò ń bá Babájídé jà nítorí pé Babájídé jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó ní owó lọ́wọ́, àmọ́ ojúkòkòrò ló mú kó sọ́wọ́ àwọn 419 tó sọ Babájídé di ẹdun arinlẹ̀. Babájídé sì ronú pé òun ò lówó mọ́, ẹni tó ti ní ọlọ́mọ ẹ̀ kíyàn rógun ẹni tó ti rí jẹ tí ò rí jẹ mọ́. Ìdí nì tí Babájídé fi lọ kó sódò pé kóun pa ara òun. At the end of the day, Babájídé bá àánú pàdé, ó pàdé Yemọja, ó sọ̀rọ̀ lé ayé ẹ̀ fún Yemọja. Yemọja wò pé jẹ́ n ràn án lọ́wọ́. Yemọja sì ṣe kíni, ó ràn Babájídé lọ́wọ́. Ó sọ Babájídé di ọlọ́rọ̀ padà. Babájídé di ẹni tí ó ní owó lọ́wọ́. Àmọ́ kí ni Babájídé tó fẹ́ fi ba gbogbo ẹ̀ jẹ́? Ọ̀kánjúwà, olè, ojúkòkòrò, wọn bílíkì wọn bìyà, òun ló pa Babájídé. Kò sí nǹkan tí Babájídé ò béèrè lọ́wọ́ Yemọja. Bó ṣe ń béèrè ni Yemọja ń ṣe fún. Bó ṣe ń béèrè ni Yemọja ń ṣe fún. Àmọ́ Babájídé ti gbàgbé wípé ìwọ̀nba ló yẹ kóun béèrè mọ́, ṣùgbọ́n ojoojúmọ́ ayé ló fi ń béèrè nǹkan. Ó lóun fẹ́ di ọba, Yemọja sọ di ọba o. Ó lóun fẹ́ yàwó, Yemọja sọ di oníyàwó púpọ̀, ṣùgbọ́n kò sí bó ṣe lè jẹ́, àwọn ìyàwó yẹn wọ́n ti mú Babájídé kọsẹ̀. Yemọja ò fi yẹn ṣèbínú sí Babájídé. Babájídé tó wá ní òun fẹ́ di alágbára ayé, òun fẹ́ sọ ọ̀sán dòrun. Babájídé tún ní òun fẹ́ sọ ọ̀sán dòrun, òun fẹ́ dirú, òun fẹ́ digba. Fún ẹ̀yin tí ẹ̀ tí wo sinimá Yemọja apá kejì, mo fẹ́ kẹ́ lọ sórí YouTube Yetunde Barnabas, kẹ́ lọ wo Yemọja apá kejì ńbẹ̀. Ẹ̀yin tèmi, mo dẹ̀ mọ̀ wípé sinimá yìí jẹ́ sinimá kan tó yẹ pé kò ní wù yín kan parí ẹ̀ síbi tó parí ẹ̀ sí. Ìwọ tó bá fẹ́ kí sinimá yìí ní apá kẹta, mo fẹ́ kó comment orí comment section sọ pé o fẹ́ wo apá kẹta ká lè mọ̀ bóyá wọ́n máa ṣe apá kẹta. Àmọ́ tí ẹ bá fẹ́ kí sinimá yìí ní apá kẹta, tó bá jẹ́ pé ẹ fẹ́ràn ibi tí wọ́n parí ẹ̀ sí, mo fẹ́ kẹ́ sọ nínú comment section yìí pé ẹ ti nífẹ̀ẹ́ ibi tí wọ́n parí ẹ̀ sí, kán má ṣe apá kẹta jáde. Fún ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sórí YouTube channel mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí YouTube channel mi, ẹ dẹ̀ bá mi tan notification video yín láti máa tètè rí àwọn fídíò tí bá post. Ṣẹ́rí director tó direct sinimá Yemọja yìí, ó yẹ kán fún ní 100% accolade. Nítorí pé kí ni fíìmù yìí ó dá dúró, dá yàtọ̀. Ẹ wo gbogbo àwọn ibi tán ti show àwọn omi, ẹ wo ibi tán ti show òkun, ẹ wo costume tí Yetunde Barnabas ń lò. Gbogbo everything deserve 100% remark. Like ká má parọ́, ká má jalè. Àwọn tó ṣe fíìmù yìí, respect to you all. Ẹ jọ̀ọ́, mi ní fẹ́ kẹ́ parí sinimá Yemọja yìí sí apá kejì nìkan. Mo máa wish lọ́kàn ara tèmi pé kẹ́ continue sinimá yìí, kẹ́ jẹ́ kó ní apá kẹta. Nítorí wípé kí ni, tí a bá rí sinimá tó dùn, tó lọ́pọlọ, tó sì kọ́yàn lọ́gbọ́n, ó yẹ ká sọ̀rọ̀ nípa ẹ̀. Sinimá yìí dá yàtọ̀. Fún ìwọ tí o rí ọgbọ́n kan àbí ọgbọ́n kejì kọ́ nínú sinimá yìí, mo fẹ́ kó comment sábẹ́ comment section yìí pé o rí ọgbọ́n kọ́ nínú ẹ̀. Nítorí pé kí ni, àmúyẹ àwọn èèyàn tó ń ṣe sinimá lójoojúmọ́, àmọ́ wọn ò kọ́yàn ní ọgbọ́n. Sinimá ilé yìí ó dá yàtọ̀, ó kọ́ gbogbo wa ní ọgbọ́n. Ọgbọ́n wà nínú ẹ̀, ọpọlọ wà nínú ẹ̀. Àwò lásán, a rí nǹkan dìmú lórí sinimá yìí. So respect to you, Yetunde Barnabas. I really appreciate you. Mo nífẹ̀ẹ́ sí nǹkan tó ṣe nínú sinimá yìí. Ìyẹn Babájídé Kiki Bakare, ìwọ náà ó kú iṣẹ́ nítorí pé kí ni, you are a real actor. Ó ṣiṣẹ́ dáadáa, perfect timing, everything acting is 100%. Fún gbogbo ẹ̀yin tí ẹ sì kópa pẹ̀lú Kiki Bakare, gbogbo yín pápátá la kí. Mo really appreciate yín lórí sinimá yìí. So apá kejì ó ti jáde, ẹ lọ wò lórí Yetunde Barnabas TV. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tan notification yín sílẹ̀ lórí àwọn fídíò mi kọ̀ọ̀kan. Ṣé nínú fídíò mi tí mo drop ní àná àbíjẹta, ṣé mo wípé mo sọ yín pé fíìmù Yemọja yìí àlá ni Babájídé ńlá. At the end of the day, ṣé rí pé ìgbà tó máa parí apá kejì, ẹ rí pé ó ṣe bẹ́ni pé ó ń lá àlá ni, ó jí. Ìgbà tó máa jí, gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́ labour yẹn, tó jọ ń gé oko kiri, tó ń ṣiṣẹ́ peanut, yàrá yẹn ló jí sí. Táwọn yẹn sọ pé ṣé Babájídé fẹ́ fi àwọn ṣògùn owó, pé báwo ló ṣe padà sínú yàrá.
ẹ máa wò ó pé ṣó possible, ó máa ń ṣẹlẹ̀ normal ní real life. Òun náà pè ní iṣẹ́ ayé, kọ́lọ́run má jẹ́ káyé mú wa. Ayé ló mú Babájídé nítorí ojú kòkòrò. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti tan notification yín nítorí láti máa rí àwọn latest videos mi. Ọlọ́run á máa pọ́n yín lé bẹ́ẹ̀ ṣe ń pọ́n mi lé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ rí part 3 ìyẹn apá kẹta, ẹ bá mi lọ sórí comment section pé kán fi apá kẹta ránṣẹ́ sí yín. A ní rí jù báyìí lọ lórí sinimá Yemọja. Apá kẹta máa jáde lágbára Ọlọ́run. Èmi wish kán má parí ẹ̀ síbi tán parí ẹ̀ sí, kán bá ṣe apá kẹta, kán bá ṣe apá kẹta. Àmọ́ tí kò bá sì ní apá kẹta, kò sí nǹkan tó burú nínú ẹ̀. Mo really appreciate yín. Like and share to all my peoples. God bless you all as you all follow my account. Orúkọ mi ò yí padà. Èmi lọmọ yín Rotibene Ọmọkòsọ́fẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Ọmọkòsọ́fẹ́ TV.